ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò yìí a máa wáyé láti ọwọ́ ìjọ Kristi tí ó wà ní Oǹdó àti ìjọ Kristi tó wà níbi gbogbo. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún wákàtí yìí. Ògo ni fún orúkọ yín títí láéláé. Ẹ jẹ́ kọ́rọ̀ yín ó jáde pẹ̀lú ọwọ́ agbára. A ó máa yìn bẹ́ẹ̀ la máa gbórúkọ yín ga títí. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A fi ọpẹ́ fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ èyí tí a rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run wa fún ìdásí, fún ìwà láyé àti ìwà láàyè àti fún oore ọ̀fẹ́ rẹ̀ èyí tí Ọlọ́run jẹ́ ó di mímọ̀ lórí ayé wa lónìí. Pé Ọlọ́run tilẹ̀ pa wá mọ́ láti rọ́jọ́ òní, ògo ọlá àti agbára ni fún Ọlọ́run. Ọlọ́run wa gbé yín ga, bẹ́ẹ̀ la yìn lógo lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run fẹ́ ká máa fi ìyìn rẹ̀ hàn nígbà gbogbo. Èmi yóò yin Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun. Lónìí, kókó ẹ̀kọ́ tí a mú wá fún àwọn ènìyàn wa nílé ó ní ìwọ kò gbúdọ̀ fi kún tàbí yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ kò gbúdọ̀ fi kún tàbí yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kókó ẹ̀kọ́ ètí a ní fún wa nìyí. Ìwọ kò gbúdọ̀ fi kún tàbí yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tá kíyèsí ìwé Deuteronomy orí kẹrin, nígbà tá wo ẹsẹ̀ kejì, kí l'Olúwa wí? Ẹ kò gbúdọ̀ fi kún ọ̀rọ̀ náà tí mo pa láṣẹ fún yín, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbúdọ̀ bù kúrò nínú rẹ̀, kí ẹ̀yin kí ó lè pa òfin Olúwa Ọlọ́run yín mọ́ tí mo pa láṣẹ fún yín. Níbi tá a ti mú kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí nìyí. Níbi ìyá rí pé Ọlọ́run pa láṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì pé gbogbo òfin àti ìlànà tí ó fi fún wọn ó ní kí wọ́n pa mọ́. Wọn kò gbọdọ̀ yọ kúrò nínú òfin Ọlọ́run. Bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ fi kún òfin Ọlọ́run. Ìbéèrè ni pé ǹjẹ́ ọ̀rọ̀ yìí tàbí òfin yìí ǹjọ́ bá wa wí lónìí? Ǹjẹ́ ọ̀rọ̀ yìí ìwọ kò gbọdọ̀ fi kún àṣẹ tí mo pa fún yín, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ yọ kúrò kí ẹ̀yin kí ó lè pa òfin Olúwa Ọlọ́run yín mọ́ tí mo pa láṣẹ fún yín? Ǹjẹ́ òfin yìí, ǹjẹ́ àṣẹ ọ̀rọ̀ yìí ǹjọ́ bá wa wí lónìí? Ohun tá a fẹ́ gbé yẹ̀wò nìyí. A fẹ́ kí ẹ máa bá wa ká lọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní. Báwo la ṣe mọ̀ pé òfin yìí tàbí àṣẹ tọ́lọ́run pa fún Ísírẹ́lì ní ìwé Deuteronomy orí kẹrin ẹsẹ̀ kejì, báwo la ṣe mọ̀ pé ó ń bá wa wí lónìí? Àwọn ìbéèrè èyí tí a ó bira wa léèrè tá a sì jẹ́ kí Bíbélì ó dá wa lóhùn ìbéèrè náà nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní. A rí pé àṣẹ yìí kan náà òun ni Ọlọ́run pa fún àwọn ọmọ Ísírẹ́lì nínú ìwé Deuteronomy orí kejìlá. Ẹ ká wo ìwé Deuteronomy orí kejìlá, pàtàkì ẹsẹ̀ kejìléní ọgbọ̀n 32, orí kejìlá ẹsẹ̀ kejìléní. Ó ní ohunkóhun tí mo fi lélẹ̀ ní àṣẹ fún yín, ẹ máa kíyèsí láti ṣe é. Ìwọ kò gbọdọ̀ fi kún, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ bù kúrò nínú rẹ̀. Ọ̀rọ̀ kan náà la rí nínú ìwé Deuteronomy orí kẹrin ẹsẹ̀ kejì àti ìwé Deuteronomy orí kejìlá ẹsẹ̀ kejìléní ọgbọ̀n.
a rí pé ìkìlọ̀ yìí pé ìwọ kò gbọdọ̀ fi kún, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó jẹ́ ìkìlọ̀ tí Ọlọ́run ti rí wájú ohun gbogbo. Ọlọ́run mọ̀ pé ènìyàn nínú ìrònú rẹ̀ wọ́n á fẹ́ láti fi kún òfin tàbí ìlànà, wọ́n fẹ́ láti yọ kúrò nínú òfin tàbí ìlànà tí Ọlọ́run ti gbé kalẹ̀, láì mọ̀ pé òfin àti ìlànà tí Ọlọ́run gbé kalẹ̀ pípé ni òfin rẹ̀. A fẹ́ béèrè pé ǹjẹ́ ìlànà ẹ̀kọ́ ta rí nínú ìwé Deuteronomy orí 4 ẹsẹ̀ 2 àti ìwé Deuteronomy orí 12 ẹsẹ̀ 23 ǹjẹ́ ó bá àwa Kírísítẹ́nì wí lónìí? Ohun tá à ń sọ ni pé àwọn ènìyàn á ń fẹ́ òfin Ọlọ́run tọ́lọ́run bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, kò ń tẹ́ wa lọ́rùn. À á fẹ́ rò pé Ọlọ́run nínú ìrònú àti nínú àṣẹ rẹ̀ òfin rẹ̀ ò pé. Ìgbà mìíràn à á fẹ́ lo ọgbọ́n wa láti fi kún òfin tàbí ìlànà tọ́lọ́run gbé kalẹ̀ fún wa. Ìdí tọ́lọ́run fi, torí pé Ọlọ́run ti mọ ìran ènìyàn, Ọlọ́run ti mọ ohun tí ń bẹ nínú ènìyàn. Kò sẹ́ni tó lè júwe Ọlọ́run, kò sẹ́ni tó lè júwe ènìyàn fún Ọlọ́run, torí pé Ọlọ́run mọ ohun tí ń bẹ nínú ènìyàn. Ọlọ́run fi gbé òfin rẹ̀ kalẹ̀, ó sì fi àṣẹ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ fi kún ọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò gbọdọ̀ yọ kúrò nínú ọ̀rọ̀ Olúwa. Ọlọ́run ti mọ ìrònú ènìyàn pé nǹkan tọ́lọ́run bá ti sọ fún wa kì í tẹ́ wa lọ́rùn. Nínú gbogbo ìrònú wa à ń fẹ́ láti ṣe ohun tó wù wá kí a sì pa òfin Ọlọ́run tì, láì mọ̀ pé òfin Ọlọ́run tàbí ọ̀rọ̀ Ọlọ́run pípé ni, kò nílò àtúnṣe, kò nílò àyọkúrò. Bí ó bá ṣe sọ náà la gbọ́dọ̀ tẹ̀lé. Ẹ jẹ́ ká fún wa ní àpẹẹrẹ kan. Nígbà tá kíyèsí ìwé Genesis orí 4, nígbà tá kíyèsí ẹsẹ̀ 14 rẹ̀, Ọlọ́run rí Nóà gẹ́gẹ́ bí olóòótọ́ láàrin ogúnlọ́gọ̀ àwọn ènìyàn nínú àwọn tó ń gbé nínú ayé ní ìgbà náà. Ọlọ́run sì pàṣẹ fún Nóà pé yóò kọ́ ọkọ̀ kan. Nígbà tá kíyèsí ẹsẹ̀ 14 ìwé Genesis orí 4, ó fún ní àṣẹ, ó ní kó lo igi góférì, ó sì sọ onírúurú ohun tí yóò lò láti fi kọ́ ọkọ̀ náà. Ó sọ débi pé ó ní ilẹ̀kùn kan ló gbọ́dọ̀ ní, fèrèsé kan, olókè kan, igi náà gbọ́dọ̀ jẹ́ igi góférì. Òfin tọ́lọ́run gbé kalẹ̀ nìyí. Ọlọ́run wá kì í nílò pé ìwọ gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí àṣẹ tí mo pa fún ọ lónìí. Nígbà tá kíyèsí ẹsẹ̀ 22 ìwé Genesis orí 4, a rí pé Nóà sì ṣe gẹ́gẹ́ bí àṣẹ tí Ọlọ́run ti pa fún. Ó ṣe gẹ́gẹ́ bí àṣẹ tí Ọlọ́run ti pa fún. Tá à ń sọ ni pé ohun tí Ọlọ́run bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, gẹ́gẹ́ bí ìlànà, gẹ́gẹ́ bí ohun gbogbo nípa ìsìn tí Ọlọ́run ti gbé ka iwájú àti ń ṣe ìsìn Kristi, a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ó ti wí. A kò gbọ́dọ̀ yọ kúrò, bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ fi kún. Ẹ wo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó sọ fún apá ọ̀rọ̀ Ọlọ́run pé, ẹ wo orin Dáfídì orí 19 kẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Orin Dáfídì orí 19 nígbà tá kíyèsí ẹsẹ̀ 7, nígbà tá wo ẹsẹ̀ 7 sí 9, kí ni Olúwa wí? Ẹ̀gbọ́n tọ́lọ́run sọ ni ẹsẹ̀ 7. Ó ní òfin Olúwa pé ó ń yí ọkàn padà, ẹ̀rí Olúwa dáni lójú, ó ń sọ òpè di ọlọ́gbọ́n. Ìlànà Olúwa tọ́, ó mú ọkàn yọ̀. Àṣẹ Olúwa mímọ́ ni mímọ́, ó ń ṣe ìmọ́lẹ̀ ojú. Ẹ̀rù Olúwa mọ́, pípé ni títí láé. Ìdájọ́ Olúwa òtítọ́, òdodo ni gbogbo wọn. Ẹ wo tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ọlọ́run gbọ́n ju ìran ènìyàn lọ. Ọlọ́run ti mọ òpin ohun gbogbo ṣáájú ìbẹ̀rẹ̀ ohun gbogbo. Bí Ọlọ́run bá gbé ìlànà kan kalẹ̀ fún wa, a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí òfin àti ìlànà Ọlọ́run. Ẹ tún wo ìwé orin Dáfídì 138. Ẹ wo ẹsẹ̀ 2, kí ni Olúwa tún sọ nípa ọ̀rọ̀ rẹ̀? Ẹ̀gbọ́n tó Olúwa wí ni. Ó ní èmi ó máa gbàdúrà sí ìhà tẹ́ḿpìlì mímọ́ rẹ̀, èmi ó sì máa yin orúkọ rẹ̀ nínú ìṣeun ìfẹ́ rẹ̀ àti ní òtítọ́, nítorí ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ.
ọ̀rọ̀, òfin, ìlànà tí Olúwa bá ti gbé kalẹ̀, Ọlọ́run gbé ga ju orúkọ rẹ̀ lọ. Níta sọ ni pé Ọlọ́run fi àṣẹ, tọ́lọ́run bá ti sọ̀rọ̀ kan, Ọlọ́run ti dúró lórí rẹ̀. Ọlọ́run fẹ́ kí ìran ènìyàn kó yí ìfẹ́ rẹ̀ yìí kó yí padà. Ẹ tún wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní orin Dáfídì 119. Ẹ wo ẹsẹ̀ kọkàndínní ọgọ́rùn-ún 89. Kí l'Olúwa wí? Ó ní láé Olúwa láé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀, ó kalẹ̀ ní ọ̀run. Níta sọ ni pé nígbà t'Ọlọ́run sọ pé ìwọ kò gbọdọ̀ fi kún ọ̀rọ̀ tí mo ti sọ tàbí yọ kúrò nínú rẹ̀, ìdí tí Ọlọ́run fi sọ bẹ́ẹ̀ ni pé òfin rẹ̀ pípé ni, ìdájọ́ rẹ̀ títọ́ ni, gbogbo tọ́rọ̀ Ọlọ́run ti sọ gẹ́gẹ́ bí àṣẹ, ìlànà, ẹ̀kọ́, gbogbo rẹ̀ ló pé, ó sì yẹ Ọlọ́run ju ìran ènìyàn lọ. Ìbéèrè táwa ń bira wa níbéèrè ni pé ǹjẹ́ àṣẹ yìí ǹjẹ́ ó bá wa wí lónìí? Ǹjẹ́ àṣẹ yìí ta nínú ìwé Deuteronomy orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2 tá a tún sọ ní ìwé Deuteronomy orí 12 ẹsẹ̀ 22, ǹjẹ́ ó bá wa wí lónìí? Àṣẹ yìí kan náà tá a fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tá a fún wọn lófin lórí òkè Sinai, tá a sì fún wọn náà ní ìlànà gbogbo, tá a sì pàṣẹ pé wọn kò gbúdọ̀ fikún, bẹ́ẹ̀ ni wọn kò gbúdọ̀ yọ kúrò nínú ọ̀rọ̀. Àṣẹ yìí kan náà la pa fún àwọn Kírísítẹ́nì nínú ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 22 sí 29. Kí l'Olúwa wí? Ìwé Ìfihàn orí 22 22 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22 18 sí 29. Kí l'Olúwa wí? Èmi ń jẹ́rìí fún olúkúlùkù ẹni tó gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ìwé yìí pé bí ẹnìkan bá fi kún wọn, Ọlọ́run yóò fi kún àwọn ìyọ́nú tí a kọ sínú ìwé yìí fún un. Bí ẹnikẹ́ni bá sì mú kúrò nínú ọ̀rọ̀ ìwé ìsọtẹ́lẹ̀ yìí, Ọlọ́run yóò sì mú ipa tirẹ̀ kúrò nínú ìwé ìyè, àti kúrò nínú ìlú mímọ́ nì, àti kúrò nínú àwọn ohun tí a kọ sínú ìwé yìí. Ìbéèrè ni pé ṣé òfin yìí ṣé ó bá wa wí lónìí? Òfin yìí a máa tún sọ fún wa nínú májẹ̀mú titun fún àwa Kírísítẹ́nì. Bí Ọlọ́run ti kìlọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tá fún wọn lófin pé wọn kò gbúdọ̀ fi kún òfin náà tàbí ìlànà náà tàbí ẹ̀kọ́ tàbí ohun gbogbo tá a gbé kalẹ̀ fún wọn, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tún kì wá nílọ̀ nínú májẹ̀mú tuntun pé àwa náà gbúdọ̀ fi kún àsọtẹ́lẹ̀ tàbí ẹ̀kọ́, ìlànà tí Kristi ti gbélé wa lọ́wọ́. A kò gbúdọ̀ fi kún, bẹ́ẹ̀ ni a kò gbúdọ̀ yọ kúrò. Ìyẹn túmọ̀ sí pé òfin yìí láti ìrandíran lọ́lọ́run rán ìran ènìyàn létí òfin yìí. Ẹ túbọ̀ tó sọ ní ìwé Òwe orí 30 ẹsẹ̀ 5 sí 6. Kẹgbọ́n tí Ọlọ́run tún kọ wa. Ìwé Òwe orí 30 pàtàkì sí ẹsẹ̀ 5 sí 6. Ó ní gbogbo ọ̀rọ̀ Olúwa jẹ́ òtítọ́, ó ní asà fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé. Ìwọ má ṣe fi kún ọ̀rọ̀ rẹ̀, kí a má bàa bá ọ wí, kí a sì mú ọ ní èké. Láti ìrandíran bí Ọlọ́run ti ń bá ìran ènìyàn lò ló ti fi òfin kalẹ̀. Ìyẹn túmọ̀ sí pé láti ìrandíran tó ti ń bá àwọn ènìyàn lò ló ti ń fi ìlànà kalẹ̀. Ẹ wo ti Nóà, ó ní ìwọ gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí àṣẹ tí mo pa fún, ó sì ṣe gẹ́gẹ́ bí àṣẹ tọ́lọ́run pa fún Nóà ní ìwé Genesis orí 6 ẹsẹ̀ 22. Ẹ wo ọ̀rọ̀ òfin kan náà tá a tún sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ìwọ kò gbọ́dọ̀ fi kún tàbí ìwọ kò gbọ́dọ̀ yọ kúrò nínú gbogbo àṣẹ tí mo pa fún ọ. Ẹ wo ọ̀rọ̀ ẹ̀ kan náà la tún sọ nínú ìwé Òwe orí 30 ẹsẹ̀ 5 sí 6. Ọ̀rọ̀ la tún sọ fún àwọn Kírísítẹ́nì ní ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 22 sí 29. Òfin yìí láti ìrandíran lọ́lọ́run rán àwọn èèyàn tó ń bá lò, ló rán wọn létí pé òfin Ọlọ́run tá a ti gbé kalẹ̀ ìwọ kò gbọdọ̀ yọ kúrò,
bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ fi kún. Ọlọ́run ti bá wa sọ̀rọ̀. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Tímótì kejì orí kẹta nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 òun ló kọ́ wa ìdí tí ó tún fi rí bẹ́ẹ̀ nínú ìsìn wa, ìsìn májẹ̀mú titun. Tímótì kejì nígbà tá a kíyèsí orí kẹta ẹ wo ohun tó Ọlọ́run sọ. Ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Èdí tá a gbọ́dọ̀ fi kún tàbí yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run torí pé gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run. A sì sọ fún wa pé ó ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pé tá a ti múra sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. Ọlọ́run gbé òṣùbà, Ọlọ́run bu ọlá fún ọ̀rọ̀ rẹ̀. Àwa náà lónìí a gbọ́dọ̀ bọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. A kò gbọ́dọ̀ fi kún ọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ yọ kúrò. A kò gbọ́dọ̀ mú àṣà ìdílé wa tàbí àṣà ìlú wa tàbí ìlànà tá a ṣe, a kò gbọ́dọ̀ mú wọ òfin àti ìlànà Ọlọ́run yálà nínú ohun gbogbo torí pé ọ̀rọ̀ Ọlọ́run pé. Ẹ̀gbọ́n tí Tímótì kejì orí kẹta nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 sí 17 ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó ló dáa fún ẹ̀kọ́, ó ní èrè fún ẹ̀kọ́, ìtọ́ni, ìbániwí tí ń bẹ nínú òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pé tá a ti múra sílẹ̀ nínú iṣẹ́ rere gbogbo. So ìrònú rẹ kò ní ìkankan ṣe pẹ̀lú òfin tọ́lọ́run ti gbé kalẹ̀, ẹ̀kọ́ ọ̀rọ̀ tọ́lọ́run ti gbé kalẹ̀ kò ní ìkankan ṣe. Àṣà ìdílé wa tàbí àṣà ìdílé yín tàbí àṣà ìlú kan tàbí àṣà orílẹ̀-èdè kan kò ní ìkan ṣe pẹ̀lú òfin Ọlọ́run. Òfin Ọlọ́run dá dúró, ó yàtọ̀ sí àṣà ìṣe tí a ń ṣe níbì kan, a ò sì gbọdọ̀ mú wá sínú ìsìn Kristi bó tí nǹkan ọmọ tá a bá fẹ́ fi kún ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá sì sọ pé eléyìí kò wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ lónìí pé wọ́n á mú ẹsẹ̀ Bíbélì kan, wọ́n á lélẹ̀ ìwù wá, wọ́n á ṣe, wọ́n á mú ìlànà ìsìn ẹ̀kọ́ Bíbélì mìíràn, wọ́n á lélẹ̀ yóò wá, a ò ní ṣe. Wọn ò mọ pàtàkì tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá mọ pàtàkì tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run, àṣà, ìṣe, ìlú kan, orílẹ̀-èdè kan, agbègbè kan, a ò gbọdọ̀ fi wé ọ̀rọ̀ Ọlọ́run torí pé ọ̀rọ̀ Ọlọ́run pé. Ìrònú mi, ní tí mo ronú nìyí, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run torí pé ọ̀rọ̀ Ọlọ́run ti pé fúnra rẹ̀. Gbogbo tọ́lọ́run bá ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ dúró lórí rẹ̀, a sì gbọ́dọ̀ wí gẹ́gẹ́ bí Olúwa ti wí. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé ntòlúwa wí ni tó sì jẹ́ pé irọ́ ni. Bẹ́ẹ̀lì níta ní wí bẹ́ẹ̀ tí ó sì ń ṣẹ bẹ́ẹ̀ nígbà tí Olúwa ò wí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ fún bí ètò ìdìbò tá a dì kọjá. Ó ní irú àsọtẹ́lẹ̀ là ń gbọ́ tó sì yàtọ̀ sí àsọtẹ́lẹ̀ Ọlọ́run. A kò gbọ́dọ̀ fọwọ́ òdì mú ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ sọ gẹ́gẹ́ bí Ọlọ́run ti pàṣẹ. A kò gbọ́dọ̀ sọ ohun tí kò wí. Bí a bá sọ ohun tí kò wí, ẹ wo ìkìlọ̀ tí Ọlọ́run kì wá nílọ̀ nínú ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 18 sí 19. A kò gbọ́dọ̀ yọ kúrò nínú ọ̀rọ̀ náà. A gbọ́dọ̀ sọ gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa láṣẹ rẹ̀. A kò gbọ́dọ̀ sọ ní ọ̀nà tọ́lọ́run gbé kalẹ̀. A gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí a ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ò ní àyídáyidà. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní àyídáyidà fún wa. A gbọ́dọ̀ bọlá fún ọ̀rọ̀ Ọlọ́run, a sì gbọ́dọ̀ jẹ́ kó gbénu wa gidigidi gẹ́gẹ́ bó ń ta nínú ìwé Kólósè orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16. A gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ Jésù kó gbénu wa gidigidi. A gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, àṣẹ Ọlọ́run kó máa kọ́ wa, kó máa bá wa wí, kó máa tọ́ wa sípa òdodo, kó sì jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó rí ibùgbé nínú ọkàn wa nítorí pé a kò gbọ́dọ̀ fi kún, bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ yọ kúrò. Ẹ ká wá wo àwọn àpẹẹrẹ bí táwọn èèyàn ti ń fi kún ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ń yọ kúrò lónìí. Àpẹẹrẹ àkọ́kọ́, kí l'Ọlọ́run kọ́ wa nípa ìlànà ìgbàlà tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Ẹ wo tó Olúwa wí, ìwé Máàkù orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 kí l'Olúwa wí. Ká wo àpẹẹrẹ bí táwọn èèyàn ti ń fi kún ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ń yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀.
ẹ wo ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 16. Ó ní ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tí Jésù Kristi Olúwa wa wí ni ẹnikẹ́ni tó ń fẹ́ ìgbàlà Ọlọ́run nípasẹ̀ Kristi ó gbúdọ̀ gbàgbọ́ nínú ìrere Kristi, a sì gbúdọ̀ baptisi rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi. Nínú ayé lónìí àwọn ènìyàn sọ pé ìbaptisi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà. Àti fikun àti yọ kúrò nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run nípa ìgbàlà Jésù Kristi. Ẹ jẹ́ ká kíyèsára. Àwọn kan tún sọ pé bí a bá ti gbàgbọ́ nínú Jésù Kristi nìkan a ti dẹni ìgbàlà. Èèyàn gan lè dẹni ìgbàlà láì ṣe baptisi. Ṣé bó ṣe rí nínú Bíbélì nìyí? Ṣé bí Kristi ṣe kọ́ wa ni? Ẹ tún wọ́n àwọn àpẹẹrẹ àwọn àpọ́sítélì, iṣẹ́ àpọ́sítélì orí 2. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 38, 38, nígbà tí Pétérù wàásù àkọ́kọ́, tá bá kíyèsí 36 ẹsẹ̀ 40, a sọ fún wa níbẹ̀ pé nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì béèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? 38 Pétérù dá wọn lóhùn, ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn mímọ́. Ó ní fún yín ní ìlérí náà àti fún àwọn ọmọ yín, àní àwọn tó jìnnà rere, àní àwọn tí Olúwa yóò pè. Àti ọ̀rọ̀ mìíràn ló fi gbà wọ́n níyànjú tó sì sọ pé ẹ gbà ara yín là kúrò nínú ìran àrékérekè yìí. Nígbà tá a kíyèsí sálẹ̀, nígbà tá a wo 41, a rí pé àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisi wọn, a sì ka ìwọ̀n 25 ọkàn kún wọn. Níbo wá la ti rí ẹ̀kọ́ pé ìbaptisi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà? Nígbà tá a rí ìyèrè àkọ́kọ́ táwọn àpọ́sítélì wàásù ní ọjọ́ Pẹ́tíkọ́sì, tá a sì ro tó ṣẹlẹ̀ níbẹ̀. Wọ́n wàásù pé ẹnikẹ́ni bá fẹ́ dẹni ìgbàlà gbọ́dọ̀ ronúpìwàdà, a sì gbọ́dọ̀ baptisi rẹ̀. A sì rí pé wọ́n ṣe é ní ọjọ́ Pẹ́tíkọ́sì. Níbo la ti rí ẹ̀kọ́ yìí? A kò gbọ́dọ̀ gbà bínú Ọlọ́run láàyè, a kò gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ tí Bíbélì ò gbé kalẹ̀. Ìyẹn àkọ́kọ́. Èkejì, a tún gbọ́ pé táwọn èèyàn kẹ́kọ̀ọ́ pé a lè darapọ̀ mọ́ ìjọ tó bá wù wá. Eléyìí àfikún ọ̀rọ̀ Ọlọ́run ni, a ò rí nínú Bíbélì bẹ́ẹ̀. Kò síbi tá a ti rí Bíbélì pé ká darapọ̀ mọ́ ìjọ tó bá wù wá. Ìjọ kan ni Bíbélì gbé kalẹ̀, ìjọ kan ni Kristi gbé kalẹ̀. Ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 22, ó ní ìwọ ni Pétérù, lórí àpáta ìlèmí yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò kú kí ó sì lè borí rẹ̀. Ohun tí Kristi sọ ni, Kristi lóhùn yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀, ó sì gbé ìjọ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ Pentecost nígbà tí ẹ̀mí mímọ́ bà láwọn àpọ́sítélì tí wọ́n wàásù ìrere àkọ́kọ́ tí 25 kan gba ìrere Kristi gbọ́, tá a sì mú wọn wá sínú ìjọba Kristi, ibi tí ìjọ Jésù Kristi tó ti bẹ̀rẹ̀ nìyí. A ò rí kà nínú Bíbélì pé a lè lọ darapọ̀ mọ́ ìjọ tó bá wà. Ìyapa ló fa èdè yìí, ìyapa ẹ̀sìn, ìyapa ìjọ ló fa ẹ̀kọ́ yìí. A ò rí bẹ́ẹ̀ nínú Bíbélì. A gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Oníbélì ní ẹnikẹ́ni bá sọ̀rọ̀, ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 11, bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ a gbọ́dọ̀ máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ìkẹta nínú rẹ̀, ìwé Kọ́ríńtì kínní, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 24, Kọ́ríńtì kínní orí 14, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 24, kí l'Olúwa wí? Kọ́ríńtì kínní orí 14, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 24 rẹ̀, kí l'Olúwa kọ́ wa? Ẹgbọ́n t'Olúwa wí, ó ní jẹ́ kí àwọn obìnrin dákẹ́ nínú ìjọ, nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀, ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Bí wọ́n bá fẹ́ kọ́ ohunkóhun kí wọn kó béèrè lọ́wọ́ ọkọ wọn nílé, nítorí ohun ìtìjú ni fáwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni. Ọlọ́run ní àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ ohun ìtìjú ni, a kò fàṣẹ fún wọn gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Àwọn kan tó máa sọ pé ṣebí ìjọ Kọ́ríńtì ni. Ẹ tún wo ìkìlọ̀ tí Pọ́ọ̀lù kì Tímótì nílọ̀ ní ìjọ tó wà l'Éfésù. Tímótì kínní orí 2, ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Tímótì kínní orí 2, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11, ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run wí, ó ní jẹ́ kí obìnrin kí ó máa fi ìdákẹ́jẹ́ àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́,
ṣùgbọ́n èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin bí kò ṣe kí ó dákẹ́ jẹ́. Òfin Ọlọ́run nìyí. Bàbá ní Ọlọ́run ti fààyè gba àwọn obìnrin láti máa sọ̀rọ̀. Ẹ tún gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Kọ́ríńtì kìíní orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 37 ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní bí ẹnikẹ́ni bá ro ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ni ẹ̀mí, jẹ́ kí nǹkan wọ̀nyí tí mo kọ sí kí ó yé dájú pé òfin Ọlọ́run ni wọ́n. Ẹ̀yin ènìyàn wa nílé, gbogbo àwọn ẹ̀kọ́ tá ò rí nínú Bíbélì èyí tí à ń kọ́ àwọn ènìyàn, àfikún mà ní. Ọlọ́run máa ti sọ̀rọ̀, ó ti sọ àsọtẹ́lẹ̀ nípa fífi kún ọ̀rọ̀ Ọlọ́run àti nípa yíyọ kúrò ohun tí yóò dé bá ẹni tó bá fi kún ọ̀rọ̀ Ọlọ́run àti ẹni tó bá yọ kúrò. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò jẹ́ kí ìfẹ́ rẹ̀ ó di mímọ̀ lọ́kàn wa, ọ̀rọ̀ rẹ̀ yóò sì yé wa. Ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 sọ pé ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira. Olúwa yóò wà pẹ̀lú wa lórúkọ Jésù títí tá a tó fi rí pàdé ní ọjọ́ mìíràn. Ìbùkún Ọlọ́run, ìwàláàyè Ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù. Àmín. Tí a bá fẹ́ pè wá láti béèrè àwọn nǹkan tí a sọ tí kò yé wa dáradára, nọ́mbà wa nìyí 08057444902 tàbí 08065717023. Màá tún pè fún wa 08057444902 tàbí 08065717023. Ẹ má ṣe gbàgbé o, ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Olúwa yóò máa bùkún wa lórúkọ Jésù Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.